dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrè èdè pátápátá. Ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ìṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyáàfin ẹ̀yin bàbá mi. Gbogbo yín pátá ni mo kí o pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Ẹ̀gbin Àṣà ní ìkànnì Adáranírá TV, níbi tí a ti máa ń gbé àṣà, èdè, ìṣe àti ìtàn Yorùbá lárugẹ. Ìyálóde ọmọ wa mi wá àríkẹ́ ẹ̀yìn rèé, ẹ̀sà ògbéni ní ará ògbódò lọ́gbọ́yọ kí ọmọ àríkẹ́ yẹn gbọ̀ngàn. Òjò là ń rómi wẹ̀ nílé àrólú, ọmọ kéèmí òjò tó ìyàwó ni ẹ mọ̀ ṣe gbé mi bọ́yà. Nígbà ẹ̀yìn mi òjò kò sá ẹ mọ̀ gbé mi bó sá láwọn nílé àrólú, ike mi wá di kí àmúṣe yẹn torí iwájú ológbòdò ìgbà eégún. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ológbòdò ìgbà eégún, ọ̀tún ológbòdò ìgbà eégún, òsì ológbòdò ìgbà eégún. Mo wò kí mo wò sálẹ̀ mo wò níbi tí wọ́n kẹgbẹ̀rún eégún fún àwa lọ́mọ alóégún sùn nílé ọkọ wa. Kábíyèsí, mo súnmọ́ ba níwọ̀n ẹgbèje, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Èmi ò rọ́ba fún yín torí wọ́n ní ìhà rọ́ba fún báyìí ló bá mọ̀ pa. Mo ṣe kábíyèsí forí adé o. Kábíyèsí, ẹ dákun ẹ bá mi kí àwọn ará ilé kẹ̀sì bá mi dá orúkọ yín fún wọn àti ìlú tàwa ìgbọ̀n ní pàtó. Orúkọ mi ni Aláìlúwà Ọba Dr. Joel Ọlálérè Ọláwúwo JP Ọlásòrò Kẹ̀kẹrin, the Alépàtà of Igboho Land, tí mo sì jẹ́ permanent chairman Orílópé Local Government Traditional Council and permanent member Ọ̀yọ́ State Council of Obas and Chiefs nípínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí òkè, ẹ ṣeun bàbá mi. Kábíyèsí, kò fẹ́ẹ̀ sí ìlú kan nílẹ̀ Yorùbá tí ò ní tàn. Ìlú Ìgbòho tá a wà lónìí yóò ní báwọn bàbá wa ṣe rìn láti ibì kan síbì kan tí wọ́n fi débì kan tó fi lè ẹja dúró ní ìlú. Orúkọ báyìí ni bí ó mọ̀ jẹ́ nǹkan kan ni ó mú orúkọ wá. Kábíyèsí ní ṣókí ìṣẹ̀lẹ̀ bá ń sọ nípa ìtàn ìlú Ìgbòho. Ìgbòho jẹ́ ìlú ńlá, ó jẹ́ ìlú olódi, ó jẹ́ ìlú tí Aláàfin tẹ̀ fún ara rẹ̀. Láti Ọ̀yọ́lé òun ni Aláàfin Ọ̀fìnrẹ́ ti jáde wá nígbà tí gbogbo àwọn Núpe àtàwọn Fúlàní tó tú Ọ̀yọ́lé ká. Ìgbà tá à ń sọ yìí 16th century ni o, 16th century. Aláàfin Ọ̀fìnrẹ́ ó wá ń wá bí ààbò fáwọn èèyàn rẹ̀, ó ń lọ káàkiri. Tá a bá wá ń sọ̀tàn ìlú Ìgbòho tá a wá mẹ́nuba ní pàtàkì, ìtàn yìí ò tíì pé. Nínú ìrìnkèrindò Aláàfin Ọ̀fìnrẹ́ òun ló ti ṣalábàápàdé bàbá tiwa tá à ń pè ní Gbágẹ̀ẹ́ Ọlábínúkúrò. Gbágẹ̀ẹ́ Ọlábínúkúrò ní abúlé kan tí bàbá wa tá à ń pè ní Gbágẹ̀ẹ́ Ọlábínúkúrò yẹn tó tẹ̀ fún ara rẹ̀. Gbágẹ̀ẹ́ Ọlábínúkúrò yìí ọmọ bíbí Ọwá ni ní Ìjẹ̀ṣà lọ́hùn-ún. Ọmọ ọba ni pẹ̀lú, jagunjagun ni, ọmọ ọba ni, ó sì lóògùn. Ayé yìí wá sílẹ̀, wọ́n ń gbìmọ̀ wọn àti àbúrò rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí kádàrá Ọlọ́run, àbúrò ni oyè jámọ́ lọ́wọ́. Ìgbà tó yẹ wá jámọ́ àbúrò lọ́wọ́, láyé jọ́hun wọn tó bá di ètò Yorùbá bọ́ sí ọ lọ́wọ́, ó fi agbègbè yẹn lẹ̀ níwọ́n ní ọlọ wálẹ̀ ibòmíì. Òun ló wá ṣe okùnfà tí bàbá ṣe wá láti Ọwá náà tó fi wá sí ọ̀nà Ẹ̀bọ̀gúnbì tó wá tẹ ìletò kẹta ń pè ní Ẹ̀bítì. Ẹ̀bítì lórúkọ ibi tí àwọn bàbá wa tẹ̀dó sí. Lẹ́bítì gẹ́gẹ́ ni Aláàfin Ọ̀fìnrẹ́ àti gbogbo àwọn èèyàn rẹ̀ pátápátá àtàwọn jagunjagun náà ti bá bàbá wa yẹn. Ìgbà tí wọ́n bá bàbá wa lálejò, inú bàbá náà ló jẹ́ ọba ńlá lóde yìí. Ẹran tí bàbá wa wá pa lọ́jọ́ yìí òun là ń pè ní ẹran ẹ̀tà, ọ̀kan nínú àwọn ẹran ńláńlá tí ń bẹ ní igbó nínú ipa yẹn jẹ́ pẹ̀lú. Òun ni bàbá wa fi ṣe Aláàfin Ọ̀fìnrẹ́ lálejò. Gẹ́gẹ́ bí ìrìn Aláàfin, ohun tẹ́ ẹ bá ṣe fún wọn, nínú tẹ́ ẹ ṣe fún yẹn náà ni wọ́n ti máa wá orúkọ fún yín tí wọ́n máa fi rántí ìṣẹ̀lẹ̀ yẹn tí wọ́n fi ní fẹ́ káwọn gbàgbé rẹ̀. So gbogbo ìgbà tó bá fi ránṣẹ́ sí bàbá wa gbọ́ pé ó mọ̀ pé jagunjagun àwa ní ẹ̀bá ń pe bàbá tó lẹ́tà pa wá, bàbá tó dé ẹ̀tà pa. So Alépa Ẹ̀tà ni wọ́n ń pè tó fi di Alépàtà títí dòní. Ìgbà tó yá lẹ́yìn àkókò díẹ̀, òun ni Aláàfin Ọ̀fìnrẹ́ wá sọ fún bàbá pé gẹ́gẹ́ bí akíkanjú ọdẹ, ó mọ gbogbo àyíká inú igbó yìí dáadáa, àwọn ń wá bí ààbò wọn àwọn ti dáfá, Ifá sì ti ń tọ́ àwọn sọ́nà pé ibi táwọn tẹ ìlú mìíràn sí táwọn fi ìjókòó Ọ̀yọ́ Empire míì sí nígbà tí Ọ̀yọ́ ló ti túká tán. Bàbá sì gbà pẹ̀lú wọn pẹ̀lú àwọn tiẹ̀ náà tí wọ́n jọ kó wá láti Ọwá, toró náà kì í ṣòro nìkan náà lòun náà wá láti Ọwá, onílù bẹ́nu wọn. Ara àwọn tí wọ́n jọ wá láti Ọwá, àwọn náà ń bẹ́nu àwọn olóyè títí di òní ọdún ni wọ́n láti tẹ̀lé Aláàfin Ọ̀fìnrẹ́ nígbà wọn dáfá tán. Ìrìnàjò yá, Ifá ló ń tọ́ wọn sọ́nà, wọ́n ń lọ. Nígbà tí wọ́n ń bọ̀ lójú ọ̀nà, òun ni Aláàfin Ọ̀fìnrẹ́ wá kú. Ìyẹn ni pé ọba wàjà. Ìgbà tí Aláàfin Ọ̀fìnrẹ́ tó wàjà, òkú ọba kò ṣeé ṣe sínú igbó, kò ṣeé ṣe síbi kankan torí pé orí adé ò gbọdọ̀ fúnpa.
wọ́n ní láti ṣètọ́jú òkú yẹn, wọ́n wá ṣètọ́jú ẹ̀ tí ò fi ní bàjẹ́ nílànà ìbílẹ̀ èyí tí ẹ̀yin olóyìnbó ń pè ní mọ́ọ̀gì nísìn. Àwọn ti tọ́jú ẹ̀ tí ò fi ní bàjẹ́, wọ́n preserve ẹ̀, wọ́n wá dì í, nígbà wọ́n dì í tán wọ́n á dì í mọ́nú awọ ẹṣin, wọ́n á gbé sí orí ẹṣin àyè míì, wọ́n mú ìrìnàjò wọn pọ̀. Ní kété tí baba ti wàjà lọmọ míì ti dépò rẹ̀, ọ̀kan náà ọmọ rẹ̀ tá ń pè ní Ẹ̀gúngún Ojú, Aláàfin Ẹ̀gúngún Ojú, òun ti joyè nípò bàbá rẹ̀. Nígbà táwọn bá débi tí àwọn tẹ̀dó sí, ìgbà làwọn tó ń sin bàbá àwọn, wọ́n bá mú ìrìnàjò wọn ń bọ̀. Ìgbà tí wọ́n ń sà tí wọ́n débì kan tá ń pè ní ìlú Ògún, ǹjẹ́ ẹ mọ̀ ìlú Ògún? Ṣákí ni, Ṣákí Ògún ọ̀rọ̀ kin, ibẹ̀ ni ìlú Ògún. Òkú tí wọ́n dì mẹ́ òkú baba Aláàfin tí wọ́n dì mẹ́yìn okùn yẹn ó ti dẹ̀, okùn yẹn láti jábọ́, wọ́n láti jókòó lẹ̀ díẹ̀, wọ́n fi ṣe àtúnṣe ìlú tó yẹ kí wọ́n ṣe, wọ́n sì sinmi díẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ìrìnàjò tún gbé wọn nípasẹ̀ Ifá, wọ́n ń bọ̀, wọ́n ń bọ̀, wọ́n ń bọ̀. Nígbà tó dé ara òkè kan, wọ́n láti sinmi díẹ̀ ńbẹ̀ nígbà díẹ̀. Lọ́jọ́ kan ìṣẹ̀lẹ̀ aburú kan wá ṣẹlẹ̀ níbẹ̀ lára òkè yẹn, odò wà ńbẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé ọ̀kan nínú àwọn ọmọ ọba lọ́kùnrin wá jáde láyé, ó tẹrí gbàsọ. Nílé ọlá, nílé oyè, nílé ọba, ọmọkùnrin ní máa ń jẹ gbogbo wa lógún. Nígbà tó sì wá tẹrí gbàsọ, wọ́n láti bo àṣírí rẹ̀ níbẹ̀ yẹn náà. Ìgbà tó dọjọ́ kejì wọ́n wá ń kíra wọn, ẹ kú ìrọ́jú àná o, ẹ kú ìrọ́jú àná o, ẹ kú ìrọ́jú àná. Ọlọ́run pèsè aláǹfààní ńlé fún wa, ẹ mọ́ bọ̀ nílé, ẹ jẹ́ á mọ́kàn wa ká sì kú. Ṣùgbọ́n láti máa fi rántí òkè yìí, a ó máa pè wọ́n ní òkè ìrọ́jú, láti máa fi rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Mo sọ pé gbogbo tó bá ṣẹlẹ̀ àwọn ń fi ìtàn múlẹ̀ ni, wọ́n sì fi àpẹẹrẹ kalẹ̀ ńbẹ̀. Òkè yẹn wọ́n ń pè ní òkè ìrọ́jú títí di òní, ń bẹ nínú ìlú Ìgbòho lónìí ní agbègbè kan tá ń pè ní agbègbè Gbẹdẹdú. Olóyè kan ní sì ń jẹ́ Gbẹdẹdú, láhoro rẹ̀ ńbẹ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Wọ́n bá tún gbé ìrìnàjò bọ̀, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní rìn. Ẹ mọ̀ pé nígbà yẹn àwọn baba wa ò kàwé ṣùgbọ́n wọ́n ka làákàyè. Ipadò ni wọ́n máa tọ̀ kí, tó fi mọ̀ ṣé ibi táwọn lè dúró sí rèé, sómi ibẹ̀ kì í gbẹ, ṣé ibí yìí dáa, ṣé ò sókè púpọ̀ jù níbí yìí. Ìgbà wọ́n ń tọ̀ bọ̀ tí wọ́n ń tọ̀ bọ̀, wọ́n dé pa odò kan, wọ́n bá dúró, wọ́n sinmi díẹ̀. Ohun tó sì fà á tí wọ́n fi dúró tí wọ́n fi sinmi díẹ̀ ni pé ọmọ ń mú ọ̀kan nínú àwọn ayaba tó diwọ́ disẹ̀ sínú. Ọmọ tí ń tẹ̀ ẹ́, wọ́n láti ṣe sùúrù fún un kó fi rọbí tán. Ìgbà tó sì wá rọbí, ó gbọ́mọ náà lọ́kùnrin. Wọ́n dáfá, orúkọ tá sọmọ yìí, wọ́n sọmọ ẹ ní Tẹ̀là ọmọ Abíṣepápá, ìyẹn ni Tẹ̀là Abípà, ìgékúrú rẹ̀ nìyẹn. So Tẹ̀là Abípà, Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ògo tó sọnù ń jèrè, Ọlọ́run tó ti mú wá padà yìí o. Á wá fi odò yìí, á fi sàmì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n á mú obìnrin, wọ́n sọ lórúkọ. Wọ́n sọ obìnrin lórúkọ. Odò Sẹ̀yà, Ọlọ́run ti dá ìròyìn padà fáwọn, Ọlọ́run ti Sẹ̀yà padà fáwọn, wọ́n ti sọ obìnrin lórúkọ. Obìnrin náà ń bẹ nínú ìlú títí dòní. Orúkọ yẹn náà làsìkò yẹn títí dòní. Táwọn kúkú mọ̀ pé sódò kúkú lórúkọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó àwọn náà wọ́n fún lórúkọ. Odò yẹn ó ń bẹ títí dòní, láńpẹ́ ní odò Sẹ̀yà. Wọ́n bá tó dáfá pé mo ní káwọn kọrí sí o. Nífá wá sọ fún wọn pé wọ́n ti ń súnmọ́ ibi tí wọ́n tẹ̀dó. Wọ́n ti ń súnmọ́ ẹ̀bá ibi tí wọ́n tẹ̀dó. Àmì tí wọ́n rí, wọ́n tó rí ẹyẹ méjì tí wọ́n máa jà láti ojú òfurufú. Oríṣiríṣi ẹyẹ, oríṣi méjì tí ìjọra wò, wọ́n máa bá wọn jà lójú òfurufú títí wọ́n fi bọ́ sílẹ̀ báyìí. Ifá tí wọ́n dá lọ́jọ́ òun à ń pè ní Ọ̀sáméjì. Tí mo ti pè Ọ̀sáméjì. Kò pẹ́ kú jìnà, wọ́n bá rí àpẹẹrẹ tí Ifá ní wọ́n rí. Ohun tí Ifá tọ́ka sí fún wa rèé o. Wọ́n ní láti ṣe sùúrù. Àwọn èèyàn wá jájájájá tó fẹ́rẹ̀ wọ́n kà méjì fi bọ́ọ̀lẹ̀ wa. Ìgbà tó bọ́ sílẹ̀, wọ́n láti mú àwọn èèyàn méjì wọ́n jẹ́ wọn. Ẹyẹ tó kọ́kọ́ mú, wọn là ń pè ní ẹyẹ Ìgbò. Ẹyẹ kejì tó mú, là ń pè ní ẹyẹ Ìwó. Ohun tí Ifá sọ ni pé orúkọ ẹyẹ méjèèjì láti sọ yìí. Ni wọ́n ti gbé orúkọ jáde, Ìgbòho yóò Ìgbòho ní wọ́n á pèpè tó fi di Ìgbòho lónìí. Nípa ìparújẹ. Lẹ́yìn ìgbà yẹn, wọ́n mú àwọn ẹyẹ yẹn, wọ́n fi wọ́n tẹfá, wọ́n fẹ́ jẹ wọn tẹfá. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn tán, wọ́n á wá ààyè ilẹ̀, wọ́n gbókùn. Wọ́n sì á wá ààyè tí wọ́n sin Aláàfin fún ẹsẹ̀ mọ̀ pé wọ́n gbé òkú rẹ̀ wá ní gbogbo. Wọ́n sì á wá ààyè ilẹ̀, wọ́n yọ sáré ilẹ̀ ẹlẹ̀ pé táwọn sin Aláàfin sínú orí adé ní Ṣótá. Wọ́n á sin Aláàfin. Wọ́n ní Aláàfin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sin sínú ìlú. Ibi tí wọ́n sì sin sí là ń pè ní Igbó Ọba, Royal Forest. Òní ń bẹ ní ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì wa ń bẹ. Lẹ́yìn ìgbà yẹn, bàbá wa tó tẹ̀lé wọn, wọ́n ti fi sí ẹnu odi kan. Àwọn tó tún tẹ̀lé wọn, níbẹ̀ láti rí Bọ́ní.
nígbà tí rálọ̀bọ̀ ọdẹ gbogbo wọn wọ́n ṣàjẹ́ mẹ́fà àwọn ọdẹ wọ̀nyẹn nígbà láti rí lọ́pọ̀ wọ́n á fi wọn sòdì yípo ìlú torí ogun gbogbo bá ti ń bọ̀ àwọn ò ní mọ tètè jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan ń bọ̀ so wọ́n ti fi káwọn gbogbo jáde wọ́n fi kọjú ogun yẹn ìlú bẹ̀rẹ̀ sí ní dàgbà ìlú bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú ṣùgbọ́n gbà tó yá ọ̀kan lára àwọn ọdẹ tó fi sòdì sí ọ̀nà òkè báyìí ọ̀nà àríwá à ń porúkọ rẹ̀ ní bọ́ní bẹ́ẹ̀ lórí ẹ̀fín náà kan tani ló ń dáná mẹ́rin wọ́n láti tọ ẹ̀fín yẹn lọ́kàn lọ wo orí ẹni tí ń bẹ níbẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá ọkùnrin kan àgbàlagbà pẹ̀lú ojú lẹ́sẹ̀ ìfẹ́ ọmọ tó kò ní egbò yànmọ̀ kan lẹ́sẹ̀ rẹ̀ láti bó ni wọ́n ti wá ó lóun sọdẹ káàkiri ní ọdẹ lòun ṣe tóun fi débì yìí ọdẹ ló ṣe pé débì ìwọ nìkan ó lóun nìkan ní o òun ti ní àpá obìnrin ti pọ̀ tó bẹ́ẹ̀ nígbà òun ò rí tọ́jú mọ́ òun á jókòó lòun padà lé wọ́n ní wá fún Aláàfin lábẹ́ òun rí nǹkan báyìí o níbi tẹ́ fi ń sọ o Aláàfin àná kí wọ́n lọ gbé ọkùnrin wá wọ́n wá lọ gbé wá ìgbà tó gbèdé ó di elégbò Aláàfin wa béèrè pé elégbò yóò ní o elégbò nìyẹn elégbò nìyẹn àti ìkú èdè dẹ níbi tí wọ́n ti mórúkọ ẹni yẹn jáde ní elégbò yìí wọ́n á ní òkè nígbà tó ti rí báyìí wọ́n bọ́ ní mo sọ́dọ̀ ọmọ ọ̀bẹ lọ́dọ̀ rẹ̀ lẹ́kẹ̀ẹ́ bọ́ sí tọ́jú rẹ̀ ilé tí wọ́n fi elégbò yìí sí lọ́jọ́ òun àná là ń pè ní ilé olówó ń jayé títí di òní olómi ló sì wà agboolé ẹ̀ sì wà ilé olówó ń jayé ibẹ̀ ni wọ́n fi sí lókè ewu ní bọ́ní níbẹ̀ yẹn ìgbà tí wọ́n fi síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ tó náà ti di pé tí ńlá la fi àbọ̀ díẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ wákìwà bí kò mọ pa wọn lẹ́rìn jẹ ládùúgbò táwọn bá ti lo oko ọdẹ tán bí kò mọ fẹ́ bí wọn ara tí ò dání wọn dá bí táwọn ti ní àwọn olùfà wọn á fún Aláàfin lábọ̀ padà pé ẹni àlejò tó àgbà sí ọ̀dọ̀ wàhálà tí ń fún wa ní o wàhálà tí ń fún yín ní ọ̀dà ẹ wá ààyè ìdìbò ẹ̀kọ́ lè fún nígbà yẹn náà ilé ìyẹ̀pẹ̀ náà nílé gbà pé yóò sì ní kí n jíjẹ sàlámì ọyá sọ ìbílẹ̀ ti gbà ilé tí wọ́n mọ nígbà wọn sì gba ààyè ilẹ̀ kan wọ́n á mọ ilé ní òlé kan wọ́n mọ àkókò òdò wà ní ìgbà tí wọ́n mọ ilé yẹn sọ pé ojú lè máa sàn dànù pẹ̀lú làákàyè wọ́n á ké sí gbogbo àwọn obìnrin tó ti ní àfọ́kù ìkòkò pé kòkò alámọ̀ là ń lò láyé ìgbà ni àwọn àpáàdì wọ́n á tẹ̀lé àwọn àpáàdì yẹn jọ wọ́n bá ti mọ ilẹ̀ kan sọ pé ilé kọ̀ọ̀kan náà mọ́ wọ́n bá ti mọ wọ́n á fi àpáàdì wọ́n fi máa ní gbogbo ara báyìí tójú bá rọ̀ òjò nílé sàn dànù bí wọ́n sì mọ ilé nǹkan kókó náà láti fi gbolé ńgbà wọ́n sì fi kókó bó ń tó bá dojú bẹ́ẹ̀ bí wọ́n ti ń tọ́jú ilé òun là ń pè ní ilé alápáàdì títí di òní lóde ní ìlú wọ́n wá lọ kí wọ́n ọmọ arápáàdì ọkọ̀ mi nígbà tí ìlú bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú wọ́n kúkú wá nígbà tó gbádùn tẹ́ wọ́n á fi òun náà sọ̀kan náà àwọn olóyè wọ́n pè ní Ilégbòdo nígbà tí ó pẹ́pẹ́pẹ́ torúkọ yẹn bẹ̀rẹ̀ sí ní tí wọ́n lójú lọ́wọ́ bẹ̀bẹ̀ pé káwọn yí orúkọ yẹn kú wọ́n fi yí orúkọ yẹn pé wọ́n fi jẹ́ Onígbòho lónìí táwọn náà wà ń kílè mú pọ́ba àdúrà wọn lọ́sìn èyí sọba o àlejò ni wọ́n jẹ́ fún Bọ́ní ló sì gbà wọ́n sílé ló mú wọn sọ́dọ̀ tó ṣètọ́jú wọn tán Bọ́ní ni olóore wọn Bọ́ní ni aṣíwájú wọn Bọ́ní ni ọ̀gá ìlú bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú bó ti kágùn lẹ́bi tó òpin ó dé báyìí ní òun lọ́jọ́ kan Aláàfin ẹ̀gbọ́n ojú olùsáàtì tó lọ wọ́n wá kó àtijọ́ oyè ní wọ́n á sí ọmọkùnrin tó dàgbà mọ́ bá ṣe wà ní gbàgede àfinísìn táwọn olóyè ìjókòó kan mọ dámẹ́rin kó láti wá ṣe àwọn ayaba àtàwọn ọmọọba tó gbéṣẹ́ sí ìbẹ́nulé wọ́n ń gbọ́ gbogbo tí wọ́n ń sọ táwọn Ọ̀yọ́mèsì ń sọ wọ́n ń dámẹ́rin kó láwọn àṣeyà lẹ́yìn wọ́n bá sọ ṣé wọ́n lọ́wọ́ àmọ́ ti adarí wa nípò Aláàfin ni àbọ̀wọ́ fọmọ ẹ̀dẹ́ kalẹ̀ ìmẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní dá títí lọ́kàn nínú àwọn ọmọ ọba lóbìnrin fi jáde ta níbo ẹnì kí ò lè rọ́pò bàbá òun ni wọ́n jẹ oyè bàbá òun ìwọ obìnrin látẹ̀yìntọ̀ tí wọ́n ti rí ibi tí obìnrin ti ń jẹ ọba rẹ̀ ó lóun wọ́n jẹrẹ òun sì já kọ̀kọ́ ọ̀rọ̀ nǹkan ní orúkọ rẹ̀ nínú ọ̀hún jòyè ó lóun jòyè wọ́n fún un ní ọjọ́ méje péré káwọn apàdé ní gbàgede padà nígbà ẹ̀yìn Ọ̀yọ́mèsì wọ́n á gba ọ̀rọ̀ yẹn wò láàrin ara wọn wọ́n sì wò pé ẹjẹ́ wà àti ọ̀dọ̀ èdè lásìrò àtẹ̀yìntọ̀ ẹjẹ́ wà àti ọ̀dọ̀ ọjọ́ keje pé wọ́n wá sí gbàgede ìlú padà yàtọ̀ ní gbàgede ìlú ó sì jáde síta ní ìtọ́ pẹ̀lú ìgboyà pẹ̀lú akẹ́ tó ń pé gbogbo ohun tí a bá ń ṣe tá a bá ti lè fìdí rẹ̀ hàn ọmọ yóò pa wọn àwọn bàbá ńlá bàbá wọn fìdí rẹ̀ hàn wọ́n tọkùnrin tó bẹ̀rẹ̀ wọ́n mọ̀ nípa ohun táwọn bàbá wọn ṣe àti irú agbára táwọn bàbá wọn ní tó wá ṣe pé bó ṣe dé gbàgede ọyọ gbèlè lórí
wọ́n rí orí ẹ̀ tó ti dán orí bí tọkùnrin wọ́n yá ní akẹ́ni kí á nù àìmọye obìnrin tí ò sí kíni tí ò nírun lórí tó gbà ń gbọ́ wọ́n wá bọ́ bùbá rẹ̀ ọkọ̀ ìbílẹ̀ torí ti fi agbára ra ọmú rẹ̀ wọlé bí tọkùnrin ní kí á nù àìmọye obìnrin méjì ò lọ́mú tó bá lóyún lọ́mú rẹ̀ ó tó jáde ọmọ irú ọmú bẹ́ẹ̀ ni wọ́n ń pè lọ́mú gbájẹ̀ tó gbà ń gbọ́ òun ó joyè yìí ọba tú ìró rẹ̀ kàkà kí wọ́n bá nǹkan mọ obìnrin lábẹ́rẹ̀ nǹkan ọmọkùnrin náà bá lábẹ́rẹ̀ èyí tẹ̀yìn lóyìnbó ń pè ní transgender nísìn láti gbà ilẹ̀ láti gbà wá sẹ́lẹ̀ lágbára yẹn tó lẹ̀ gbogbo bá forí balẹ̀ fún kábíyèsí bó ṣe mú ìjẹ́ ni ẹ̀ tó bá di ìwọ pápá ìwọlẹ̀ ìwọ pápá tó bá jẹ oyè ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn wọ́n àmọ́ kì í pé ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn ọbabìnrin arúgbó sẹ́tẹ̀ òbò díẹ̀ ní iṣẹ́ ọ̀tẹ̀ yẹn wọlé ọ̀tẹ̀ táwọn ọ̀dọ́ mi ṣe ń lé àkókò rẹ̀ wá dáa ó dùn bí oyin ó wá ṣàwọn gbìyànjú tẹnu ìwé àkókò rẹ̀ ni wọ́n mọ odidi ìlú Èkó tá à ń pè ní city wall or city fence tá à ń pè ní táwọn olóògbé tó pè ní moat 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 ogun òsì kó lóye rí ogun òsì ní kó láyé àti láyé lágbára lọ́wọ́ náà ó sì yìn báyìí àṣeyọrí ńlá tó nǹkan mẹ́ta tó ṣe ni pé láyé ìgbà yẹn lọ́hùn kẹ́tẹ́ àbí ẹṣin ni wọ́n mọ ń lò tó mọ fi ń jagun wọ́n wá wò pé ọgbọ́n lòun fẹ́ dá ọgbọ́n àtinúdá lòun fẹ́ dá táwọn fi máa ṣẹ́gun ọ̀tá táwọn fi máa rẹ́yìn òdì gbogbo ẹṣin tí wọ́n lò tó fi ń jagun pátápátá wọ́n á kó wọn jọ wọ́n á lọ já ewé wọ́n gé ewé tó fẹ́ wọ́n á so bàbàrù mọ́ ìdí irú ẹṣin kọ̀ọ̀kan tó jẹ́ pé tẹ́ṣin bá lọ báyìí ewé yẹn mọ wọlé tó mọ pa ojú ẹṣin rẹ táwọn ọ̀tá òfin ní rí wọn tẹ̀lé ọgbọ́n àtinúdá tí wọ́n dánù òun ló wá ràn lọ láti ṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ ó tilẹ̀ jẹ́ pé ojú obìnrin Aláàfin ọ̀rọ̀ pẹ̀lú náà kò sí ara wọn tó ṣe lákòókò rẹ̀ ìlú lálàáfíà tó pọ̀ kò sí ń bọ̀ lókè kò sí ń bọ̀ nílẹ̀ kò sí pákáleke ọ̀dẹ́ nǹkan kò sí mọ́ ìgbà tí òun náà sì ti ìjẹ lọ́wọ́ ìbúra wọn láti gbókùn jẹ náà wọn á ṣe sí ìdáhùn bàbá rẹ̀ sókà ń pè ní ìlú ọba àbúrò rẹ̀ mẹ́ta àbúrò rẹ̀ tó jọkùnrin òun náà padà jẹ olùlẹ́yìn rẹ̀ òun là ń pè ní Aláàfin Àjíbóyèdé wọn ò mú lọ sínú gbòye lónìí wọn fi ojú orí ọkọ̀ kẹwò rẹ̀ ní àwọn olóyè tó wà ní àkóso ibẹ̀ yẹn wọn ṣàlàyé síwájú àti síwájú sí fún Aláàfin Àjíbóyèdé wọn lẹ́wà jẹ̀lẹ̀ Aláàfin Àjíbóyèdé yìí fẹ́ sọ fún wa pé òun rò rẹ̀ yẹn ní òun rò gan wọn náà lóun bá tó lè lò lákòókò tiẹ̀ òun náà ó ṣe kí ni ọwọ́ kalẹ̀ lọ ọwọ́ ìjà lẹ́yìn ìgbà yẹn ni ọwọ́ àpò ẹni tó fi dùn ọmọ tá a bí sí pápá lèdè nípa bí sí ẹ̀bádò òun náà ti wá dàgbà nínú Aláàfin kẹrin àpébà òun lọ́wọ́ jẹ oyè tí í ṣe Aláàfin karùn-ún ìgbà tó wá jẹ oyè àwọn mẹ́rin tọ̀wọ́ yẹn ti sùn nínú gómìnà yẹn ìgbà tó wá jẹ oyè lọ́wọ́ arántí pé ilé koko ń tágbé o àwọn olóyìnbó wá ní òwe kẹtọ́ mọ́ ń pa wọ́n sọ pé home is home although it may not be so homely but home is home so ọwọ́ arántí pé àwọn bàbá àwọn fẹ́ padà sílé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi ra jókòó díẹ̀ ní wọ́n bá mi kò sógun mọ́ ọyá ẹ̀yin ìwẹ̀fà wo ẹ lọ bá àwọn wo àtẹyọdẹ ẹ ké sálé pàtà ẹ ké sí àwọn ọdẹ yòókù ọyá lọ bá àwọn wo Ọ̀yọ́ lé kẹ bá ń ṣàkóso gbogbo ẹ alé pàtà àtàwọn ọdẹ yòókù àtàwọn ìwẹ̀fà wọ́n tẹ̀lé ra wọn ó di Ọ̀yọ́ lé wọn lọ ṣàfihàn ṣùgbọ́n ohun tí àwọn ìwẹ̀fà kọ́kọ́ nígbà àwọn kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ tó tóbi wọ́n ké sáwọn ọdẹ wọ́n rò pé bẹ́ẹ̀ rọrùn táwọn kẹ́ wọ̀nyí torí iṣẹ́ tí wọ́n padà wá jẹ́ fún Aláàfin ló mú kí Aláàfin ké sí alé pàtà àtàwọn ọdẹ mẹ́fà yòókù àtàwọn ọdẹ abẹ́ wọn ìkan lọ gba táwọn ìwẹ̀fà débẹ̀ àwọn ẹni tí Aláàfin tó débẹ̀ àwọn mẹsẹńjà rẹ̀ wọn ò ní wọnú gbó yẹn nínú Ọ̀yọ́ ilé yẹn gbogbo ẹ ti di gbó ó di pé ohun tí wọ́n rí ni pé wọ́n ń pàdé àwọn ọ̀rọ̀ ghost wọ́n ṣe wọ́n prevent wọn láti má jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n wọnú gbó yẹn wọ́n wá bá wọn á jíṣẹ́ padà fún Aláàfin á fi àpèsè alẹ́gbàdà gẹ́gẹ́ bí akọni ẹ̀yà wa tẹ̀lé wọn lọ ó ṣáájú wọn ó sì ké sáwọn ọmọdé yòókù wọn lọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà àtàwọn ọmọdé abẹ́ wọn agbẹ̀nẹ́ bẹnu wọn wọn ní bẹnu wọn ṣe lọ wọn bẹnu wọn alẹ́pàtà ló dá gbogbo báyìí wọn wá gba inú gbó yẹn lọ ìgbà tí wọn dé inú gbó yẹn torí ohun tí Aláàfin sọ fún wọn ni pé tẹ́ ẹ bá ti dọ̀hùn àwọn ọ̀rọ̀ tí ò jẹ́ gbogbo nínú kẹ́ ẹ mú wọn wá láì tàbí kẹ́ ẹ pa wọn ọba ò sì gbọ́dọ̀ gbọ́n kò gbọ́dọ̀ rẹ́ni iṣẹ́ kápá àmọ́ ṣé jẹ́ bàbá àlè jíṣẹ́ torí pé ọba rẹ́ni iṣẹ́ ó du ọba kún iṣẹ́ ọba ò sí mọ́ sí kí ni kò sí mọ́ jẹ́ o kò sì ṣe rọ́lù wọn gbà wọn lọ ìgbà tí wọ́n dọ̀hùn gẹ́gẹ́ báwọn òwe bá ṣe jíṣẹ́ fọláfin bẹ́ẹ̀ ni wọ́n bá wọn àwọn ọ̀rọ̀ náà tó jáde èèyàn bọ́rọ̀ gẹ́gẹ́ bí ìṣe àwọn bàbá wa ọfà ní ọmọ olóògbé yẹn wọ́n sì ti tọ́jú gbogbo ẹnu ọfà wọn tó bá fẹ́ nu bàbá yìí kò ní ìyàtọ̀ tó wá wà níbẹ̀ ni pé táwọn bàbá tí wọ́n bá ta ọfà
tó bá ti bá ohun tó fẹ́ kó bá fẹ́ fúnra ara ohun yẹn náà ni ó wọ inú àpò wa padà fúnra rẹ̀ gbára sílẹ̀ ni níbi pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń jáde lóde báwù lóde orógbó ṣé ọ̀rọ̀ ọmọ kéde èèyàn ni wọ́n pa ìṣàn pa wọ́n mú àwọn míì láàyè wọ́n á kó wọn wá ìgbà tí wọ́n kó wọn dé tó dáa lọ́jọ́ kejì wọ́n kó wọn wá síwájú àwọn Ọ̀yọ́mèsì àti kábíyèsí Aláàfin ọ̀rọ̀ àbíkẹ́lẹ́ pé wọ́n ní wọ́n so mọ́ra yìí mọ̀lúwò ni wọ́n sọ mọ́ gbogbo ara wọ́n kun ara wọn ní ẹ̀fún lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n kun ara wọn ní ẹyin oṣù lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n kun ara wọn ní ìyídú lẹ́gbẹ̀ẹ́ kan irú ẹ̀dá wò làwọn yìí ọyẹ já gbogbo tí ń bẹ lára wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní já gbogbo ẹ̀ wọ́n tọ́jú wọn àwọn ẹrú àwọn Ọ̀yọ́mèsì làwọn yìí o Báṣọ̀run ẹrú ẹni abúké ni àfin ni wọ́n bá lẹ sàwọn dédé o àwọn Ọ̀yọ́mèsì náà ni wọ́n lọ kún àwọn ọ̀dà síbẹ̀ o gbogbo ẹ̀yin Ọ̀yọ́mèsì kí ló dé kábíyèsí Ìgbòho yìí ti dùn kò sógun bí yìí kò sí wàhálà à ń jẹ à ń mu ìrọ̀rùn lọ́gbádé Ọlọ́run yẹn tó jẹ́ gbógun ló tó àwọn babaláwa bá wa ká àwọn Ọlọ́run yẹn mọ́ ibi náà ti tó àwọn Ọlọ́run nígbà tí ẹ ṣe á ní àwọn padà ló mú káwọn dá ọgbọ́n láti mọ̀ jẹ́ kí ẹ jẹ́ káwọn lọ ìjẹ́ tó bá ṣe ilé baba ti yín ni ẹ sì lè fi ilé baba yín lẹ̀ Adépàtà ọyá kí sáwọn gbogbo yín o yá ìtẹ̀lé wọn lọ wọn lọ sí ìwé ọdún wọn lọ tó bẹ̀ sí wọn sì jókòó lẹ́yìn ọdún kẹta tí wọ́n ti jókòó dáadáa fẹ́ ti dé bá ti kálí Aláàfin tẹ̀lé àdúgbò Adépàtà wọ́n wá padà lọ gbogbo wa àti àwọn ọmọdé padà wọ́n máa lọ sí àkóso ìlú ẹ mọ́ báyìí pọ́ ọmọba ni láti ọwọ́ wa wọ́n máa lọ sí àkóso ìlú yẹn ó sì wá máa fún mi ní àbọ̀ bí ìlú yẹn bá ṣe ń tẹ̀síwájú sí ṣùgbọ́n nínú ọ̀nà wa ń lọ yìí o nǹkan àmì tí ń fún yín gẹ́gẹ́ bí àti fi bu ọlá fún yín bẹ́ẹ̀ náà ni Rev. Johnson ló ṣe rìkọ́ọ̀dù kìíní ẹ̀ nínú ìwé rẹ̀ the history of the universe wọ́n á fi special messenger ìránṣẹ́ pàtàkì wọ́n fi dé Adépàtà lọ́gbọ́ yá ìmọ̀ ọmọ lọ tó bá ti dán nǹkan mọ́ lọ gbowó bodè ní kọ́ mọ́ gbà ó òun náà mọ̀ sọ́bodè tó bá ti ń sọ́bodè owó tó bá ti rí bẹ̀ ní wọ́n fi jẹun àwọn ayaba àwọn ọba tó ti jẹ ọmọ tọ́jú wọn so níbi ìgbó sì wọ́n tẹ̀síwájú ọmọ jábọ̀ fún wọn náà ìwọ àmọ̀ jábọ̀ fún wọn wọ́n fi fún wọn ní ìrẹsẹ̀ ìgbà tí wọ́n dé Adépàtà ní ìwọ Ògúndìran Ajíṣe Jonathan pé ní ìgbì ìṣù wọ́n sọ̀tẹ̀ ìgbì ìṣù gbọ́dọ̀ ẹ̀rọ Ògúndìran Ajíṣe Jonathan lórúkọ bàbá yẹn ṣùgbọ́n nípa iṣẹ́ ńlá tó ṣe inú òru nígbà tí wọ́n tẹ̀lé wọ́n fi sọ́ di ìgbì ìṣù ìwọ Ògúndìran Ajíṣe Jonathan tó ṣe ìgbì ìṣù ọ̀yá mú àlejò sọ́dọ̀ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó sì fi àlejò wọn sí ilé kẹta ń pè ní ilé Ìgbẹ́dì lágbọ̀ọ́ ìgbì ìṣù nítòsí àfihàn ilé Ìgbẹ́dì ilé náà ń bẹ títí dòní ibẹ̀ ni wọ́n fi ìránṣẹ́ pàtàkì tá láàfin fún ọdún fúnpọ̀ láfún babaláwa mi wọ́n fi sí kó náà mọ̀ gbé láti nìkan mọ̀ lọ gbówó ìbòdì òun là ń pè ní ọ̀nà oníbòdì lónìí tó náà ń pè rẹ̀ lọ́ba yìí ọ̀nà oníbòdì ìdìbò tó náà ń pè rẹ̀ lọ́ba yìí ìránṣẹ́ ni o látọ̀dọ̀ láàfin lábẹ́ Adépàtà ọmọ òbòdò ṣùgbọ́n ìwà burúkú tí ó bẹ̀rẹ̀ sí ní ọkù lọ́dọ̀ àwọn igi ìṣubú nílé Ìgbẹ́dì níbẹ̀ kíkó ní ọ̀pá ńlá bí ẹ̀jẹ̀ kọ́mọ fẹ́ràn olóògbé ìwé ìtìta ẹ̀yà ọmọ ọ̀nà ìwà burúkú lọ lílọ tí wọ́n ń lọ ọ̀kẹ́ náà àwọn olóyè àbáwọn méjì náà àwọn olóyè à ń pè kan ní àtẹ̀mọ́ wọ́n lọ ọ̀dà gbòbì lájọ mọ́ sí àwọn òkú gbélé náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òkú rẹ̀ là ń lọ à ń bẹ̀gbẹ̀ kiri òjókòó síbi àwọn bẹ̀ẹ́nì akásá bẹ̀ẹ́nì òjókòó síbi àwọn ní òjẹ́ ọlọ olóyè ìlú sì ni wọ́n bá wọn lù ní wọ́n fẹ́ mọ sọ fún ọ̀nà àwọn òun fi wọ́n jẹ nísìn ó ṣe wá di pé ó dúró lẹ́nu bodè gan-an tọwọ́ pé jókòó lẹ́nu bodè gẹ́gẹ́ ló jókòó sí láti ń pè ní ọ̀nà ìbò títí di òní olóyè ìlú tẹ̀síwájú nígbà tó yá sáà nígbà ìpàlà àfi ti padà sí ìgbà tó yá ìlú bẹ̀rẹ̀ sí ní dàrú ìgbà tí ìlú wà ń dàrú Adépàtà wá gba ọ̀dọ̀ Aláàfin lọ ìlú ń dàrú kábíyèsí ìlú ń dàrú kò yá wọn gbogbo nǹkan ò ṣe déédéé mọ́ Aláàfin wá béèrè ìbéèrè kan pé àwọn bàbá wọn tó ṣẹlẹ̀ nínú ẹ̀ ǹjẹ́ ẹ̀ ń bọ wọn ǹjẹ́ ẹ̀ ń ṣètò sí wọn ǹjẹ́ ẹ̀ ń lóògbé pé ní àpíìs ǹjẹ́ ẹ̀ ń tọ́jú wọn láwọn ṣe ń jẹ́ ẹ̀ ti bá nǹkan jẹ́ ó yá nǹkan báyìí lẹ́nu fi ṣe ìtùtù nílẹ̀ wọ́n wá fún wọn ní ìlànà méjì fún aláwọn èèyàn méjì ẹlẹ́sẹ̀ méjì ẹ̀yẹ wa lọ. Alhaji Ọládọjà Razak lọ́wọ́ the Ààrẹ of Igboho land the second informant to Adépàtà of Igboho wọ́n tó á mú ààrẹ ti ẹ̀tọ́síbò lẹ́yìn ìgbà tí àwọn Aláàfin mẹ́rin ti kọjá lọ láti ìjọba ní Ọ̀yọ́ Ìgbòho Aláàfin karùn-ún Fẹlá Abíìpá wọ́n tó máa ń pè ní Ọbámọ́rọ̀ tó dé orí àpèrè àwọn baba ńlá bàbá rẹ̀
wọ́n tó padà bí Tẹ̀lábí parí wọ́n súnmọ́ agbègbè kan tá à ń pè ní wọ́n ń pè bẹ̀ ní Fábísì nísìnyí. Nínú àwọn àgbẹ̀ ìtẹ́yìnsí ọmọ wọn ṣaláìsí, òkè kan wà ńbẹ̀ wọ́n ń pè ní Òkè Òdì lórí Àgbẹ̀dẹ̀gún side nílùú Ìdìbò ní Local Government of Ogun State. So Ọlọ́run bá sì ṣe ń gbà mí lọ́dún ṣe ń gbà mí ìgbà tó ṣe tó ṣe ìgbà wọn fi máa dé Ẹ̀dó sí Ọ̀yọ́ Ìgbòho Ọlọ́run tó mú ọmọ mi wá, ọmọ yẹn là ń pè ní Tẹ̀lábí pa tó wá di Ọbámọ́rọ̀ ní odò kan tí wọ́n ń pè ní Sànyà. Sísan ẹ̀san oore tí Aláàfin san Alípàtà pẹ̀lú oore tó ṣe, wọ́n táwọn kankan ń ṣẹlẹ̀ ẹni ọmọ ojú ògún nípa bìnírè o nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀. Aláàfin wá ṣe dá Ààrẹ padà sí Ọ̀yọ́ Ìgbòho fún àwọn ẹ̀tọ́ tá a bá ń pè létùtù nísìnyí ọgbà Aláàjì náà ṣètùtù Kékeré náà ṣètùtù fún àwọn sàrà tó bá yẹ tí ìlú Ìgbòho fi jókòó tí ó sì fi mọ jẹ́ ìlú ohun tí Ààrẹ dúró fún, láti mú ìlú dúró, láti lè kín Alípàtà lẹ́yìn, láti lè jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà fún àmójútó àti ìtọ́sọ́nà. Láti 1930 ló ti bẹ̀rẹ̀ kátàkátà. 1936 ta ní native court ló ti wá Buhaya ní láwọn lọ́ba ọ̀dà náà ẹ̀fẹ́ gbé kóòtù sí ọ̀dà náà ẹ̀fẹ́ gbé kóòtù sí. Òyìnbó sì gbọ́n ọba tẹ̀ ńlẹ̀ ó sì gbé wá síwájú ààfin Alípàtà gẹ́gẹ́ bí ọba gbé. Ìgbà tó yá tó di 1978 ìdílé Onígbòho wọn á competition lọ sí ààfin Ọ̀yọ́. Níbẹ̀ ni wọ́n ti ń ṣèpàdé lọ́balọ́ba ò tí ì káfà ò tí Ọ̀ṣun state ńgbà yẹn. Ilé tí Alípàtà sì jẹ́ ọ̀kan nínú mẹ́mbà tó wà níkàlẹ̀ wọn á kọ̀wé wá sálàfin. Aláàfin tó gbèsè ọ̀sẹ̀ pé ọmọ ọdún méje lórí àlééfà nígbà yẹn pé kì í s'Alípàtà lọ́ba o òun Onígbòho ni o òun Onígbòho ni o lọ́ba. Jeremiah Afọlábí níbẹ̀ lórí nígbà yẹn gẹ́gẹ́ bí Onígbòho. Nígbà wọn ka lẹ́tà rẹ̀ sí inú ìpàdé náà ni wọ́n ti sọ pé oníkálukú ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ l'Aláàfin àti sọ pé bàbá ńlá bàbá òun lọ́tẹ̀lú Ìgbòho Alípàtà àwọn ti kó Olúgbòho lé lọ́wọ́. Alípàtà lọ́ba Ìgbòho kí ó ń Gbòho kọ́ gbà fẹ́lẹ́ dà rẹ̀ pé ọmọlẹ́yìn Alípàtà lọ́jẹ́ o níbi tí ò ti tẹ́ wọn lọ́rùn tó ti bẹ̀rẹ̀ sí ní competition míì sí ìjọba láyé Western region. Wọ́n competition míì lọ títí nígbà tó dé 1982 83 84 85 ni wọ́n sáwá ṣe enquiry. Justice Adérẹlé òun ló lead àwọn panel yẹn wá ni wọ́n fi ń pe enquiry yẹn ní Justice Adérẹlé enquiry panel of enquiry pé ta lọ́ba nínú Alípàtà Onígbòho àtọ̀nà Onígbòho. So wọ́n ké sí labouring town gbogbo àwọn tó yí wa kó wọ́n ké sí gbogbo àwọn lóókọ lóókì láàrin ìlú oníkàpọ̀ wá sọ̀tàn ta lọ́ba Ìgbòho. Wọ́n kọrẹ memorandum lóríṣiríṣi wọ́n sì parí enquiry yẹn report yẹn jáde ní January 1985. Ohun tó wà nínú report yẹn ni pé Alípàtà is the most senior traditional ruler ní Ìgbòho gẹ́gẹ́ bí paragraph àkọ́kọ́. Paragraph kejì ó sọ pé we recognize that Onígbòho is a traditional ruler in Ìgbòho but second in rank to Alípàtà. Wọ́n á ní paragraph kẹta pé we affirm òyìnbó tí wọ́n lò nìyẹn o we affirm that Onígbòho is a traditional ruler in Ìgbòho but when it comes to the issue of headship kó má yọjú rárá làwọn ìjọba àsìkò wà náà Fọládé kan sọ wọ́n di ọba wọn fún wọn ládìpẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ wọ́n dọ̀ba. Ìgbà tí ìpọ́ọ̀tì ẹ̀ jáde báyìí kò wá tẹ́ wọn lọ́rùn ìgbà tí ìpọ́ọ̀tì ò tẹ́ wọn lọ́rùn àti ìdílé Onígbòho àti ìdílé Onígbòho wọ́n á gba high court lọ nìbàdàn wọ́n pe ìdílé Alípàtà àti gómìnà lẹ́jọ́ eléyìí tí Ọlọ́run sì ràn wá lọ́wọ́ láti fi ẹ̀yìn wọn kẹ́lẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. 1987 ó ní ìdájọ́ títí Onígbòho ká fi ẹ̀yìn wálẹ̀ láti gbà náà títí ìdòwú wọn lọ àpíìlì ó túmọ̀ sí pé judgement yẹn ti hand sọ́nù wọn ìjọba ọ̀wárì náà nìyẹn kò sí sí set kóòtù kẹ́ tó set judgement yẹn aside. Ìlú Ìgbòho ti wà lálàáfíà láti 1994 ó ní relative peace ló ti wà ní Ìgbòho nígbà tó ti dájọ́ ní Supreme Court àkókò tí jókòó rẹ̀ jẹ́ ẹnu 1999 náà tó bẹ̀rẹ̀ nígbà tó ti dájọ́ alágbádá. Now ìdílé Onígbòho tó ṣubú ní high court ó gba appeal court lọ síbẹ̀ náà Ọlọ́run yà lọ láti fẹ̀yìn wọn gbálẹ̀ wọ́n tún ní òtáwọn lọ́rùn wọ́n gba Supreme Court lọ atúfẹ̀yìn wọn gbálẹ̀ ilé tí dájọ́ wáyé ní 1994 kò wáyé wa bóyá ilé ẹjọ́ mi tó ń tẹ̀lé Supreme Court ní Nàìjíríà ni. So Alípàtà nìkan lọ́ba Ìgbòho tẹ́lẹ̀ kí n máa sọ pé wọ́n lọ́ba mẹ́ta mẹ́rin irọ́ ni o òfin ti yanjú gbogbo òfin sì ti fi ìdí Alípàtà múlẹ̀ gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí ọba àlú as far back as 1994 yàtọ̀ sí gbogbo tá a ti ń bá bọ̀ wá tẹ́lẹ̀ látàyè Western region gbogbo àwọn ẹ̀rí yẹn náà làwọn lò nílé ẹjọ́ láti fẹ̀yìn wọn kánlẹ̀ ìyẹn ni ìjọba náà sì wù tó fi sọ pé Alípàtà is the permanent chairman of Ore local government transitional council decree náà fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ sì tún ni permanent member Ọ̀yọ́ state council of Obas and C. Wọ́n ní ládéládé ńládé Aláàfin ńládé adé aládìkún ládé fáláàfin. aládìkún
Aládìkún òun la dì f'Aláàfin. Ìtàn sì ní ìlú Ìgbòho ní ọ̀rọ̀ Ajé Aládìkún ti wáyé. Kábíyèsí ẹ̀ tí mẹ́nubà nínú ọ̀rọ̀ yìí. Nínú ọ̀tàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ bí wọ́n ti ṣe sọ fún wa nù. Nínú ìlú ìdílé Aládìkún bẹ́ẹ̀ ìdílé tó gbòòrò sí ni gẹ́gẹ́ báwọn ti ṣe gbọ́ pé adé Aládìkún ni wọ́n gbà fún Aláàfin. Ẹ má gbàgbé jagunjagun ni wọ́n. Ṣé wọ́n fẹ́ rí ẹnìkan tó náà tún pè rẹ̀ ní nǹkan wájú wọn? Ọba náà lágbára kan wá gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sọ ọ́ di tiwọn ní tó ṣẹlẹ̀ nìyẹn. Tabaníkàkà ní ení èjì ẹ̀ta yóò ti tó alépàtà mélòó tá ti jẹ nílùú Ìgbòho. Ẹ ṣeun gẹ́gẹ́ bí a ti ṣe kà á tá a sì mọ̀ láwọn bàbá tó ti jẹ èmi ní ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún. Ǹjẹ́ ó ní àwọn òrìṣà kan tó ṣe pé dandan ni a gbọ́dọ̀ ṣe ọdún àbí ká bọ wọ́n nílùú? Bẹ́ẹ̀ ni lára àwọn òrìṣà yẹn mo sọ fún alẹ́ kẹ́pà ń sọdún Ṣàngó lọ́wọ́ ọ̀kan ní Ṣàngó jẹ́ ọdọọdún la sì máa ń bọ lẹ́yìn Ṣàngó Egúngún bẹ́ o a sì parí ọdún Egúngún ní oṣù karùn-ún ni ọdún Ṣàngó là ń ṣe nínú oṣù kẹfà yìí tó bá ti di ní oṣù keje òrìṣà oko là á bọ tó bá ti di ní oṣù kẹsàn-án Yemọja là á bọ Yemọja bẹ́ẹ̀ la tún ní àwọn òkè tá à ń bọ wọ́n mú yín débi òkè wọn à ń pe òkè yẹn ní Abẹnugoro ní nǹkan bá lè tán à ń lọ bẹ̀ à lọ bá a bọ orí tútù lọ́pọ̀lọpọ̀ ẹ bá ti ń gbé sórí wáyé ọmọ yọ gẹ̀rẹ̀ rẹ̀ báyìí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọtí àti ọ̀pọ̀lọpọ̀ ẹran n tó wà ń bẹ̀ ni pé tẹ bá lọ bọ Abẹnugoro gbogbo tẹ bá kó lọ bẹ̀ pé ẹran ni ní nǹkan jíjẹ ẹgbẹ̀rún mẹ́yọ̀ kẹsàn kalẹ̀ bó ti kọ́kọ́ tó ẹ̀yìn ju àtọ́tí ni àtẹran ni tẹ́ fi bọ́ ẹ̀yìn ló ń bẹ̀ lẹ́nà ti ṣe lẹ́nà ti dìbò ẹ̀tì ẹgbẹ̀rún mú nǹkan wọ́n sílẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ orí ni wọ́n fi bọ́ tí ó máa ṣẹ̀jọ̀ rẹ̀ lẹ̀ báyìí àdúrà sì gbà tó ojúbọ míì tún bẹ tá à ń pè ní ẹ̀lírí Olúgbàjò ọdẹni lóde Ìgbòho ó bínú wọlé ni nígbà tí ìlú dà wá bínú wọlé wá fi ìgboro ń gbà wọn so ojúbọ rẹ̀ ń bẹ tá a máa ń bọ tá a máa ń tu gbogbo ìgbà láàfin yìí a ní ojúbọ kan tá à ń pè ní ìdí èṣù òun ni ìdí ẹ̀gbọ́n tí ń bẹ wájú àfin náà ni àwọn bàbá ló gbé kalẹ̀ lílò ni ẹ̀sìn Islam ó ń bẹ ẹ̀sìn Christianity ó sì ń bẹ tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa nínú ìlú wa. By birth, I'm a Christian, a Baptist denomination. So, me si pa church jẹ́ bẹ́ẹ̀ sí wò mí yẹn.